ìròyìn láti iléeṣẹ́ atótó-arére online tv. agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè nàìjíríà tún ti ṣe mínísítà fẹ́tọ̀ ìdájọ́ pé àwọn àgbà ọ̀jẹ̀ onímọ̀ níjà láti máa kópa tó jọjú nínú ìdàgbàsókè ìjọba àwarawa. agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ti tún ṣe mínísítà fẹ́tọ̀ ìdájọ́ Láti Fagbemi ló mà ti ké pe àwọn àgbà ọ̀jẹ̀ onímọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí ó sì pè wọ́n níjà láti máa kópa tó jọjú nínú ìdàgbàsókè ìjọba àwarawa lórílẹ̀‐èdè yìí, gẹ́gẹ́ bó ṣe fi kún un wípé kíkọ ìhàkò kànmí àti ìkùnà láti kópa lásìkò àwọn ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí kò ṣe àǹfààní tàbí ìrànlọ́wọ́ kankan fún ìlànà ètò ìṣèjọba àwarawa bí kò ṣe ìfàsẹ́yìn. Fagbemi lásìkò tó ń sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ níbi ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ gíga fásitì Ìlọrin tí a mọ̀ sí Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹlẹ́kọ̀ọ́kàndínlógójì irú ẹ̀ tó wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 18 oṣù kẹwàá tún sọ̀rọ̀ lórí ìdí tó fi ṣe pàtàkì láti tún ẹ̀ka ètò ẹ̀kọ́ ilẹ̀ Nàìjíríà sọ bí ẹni sọgbá àti ipa tí ètò ẹ̀kọ́ tó yanrantí yóò kó níbi mímú kí ìṣèjọba àwarawa rẹ́sẹ̀ wálẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún, èyí tó pe kókó ọ̀rọ̀ rẹ̀ ní mímọrírì àǹfààní ìjọba àwarawa àti ètò ẹ̀kọ́ fún ìdúróore ọjọ́ iwájú ilẹ̀ Nàìjíríà, amòfin àgbà náà sọ wípé àwọn ọ̀jìnmí onímọ̀ láwùjọ tó fi mọ́ àwọn olùkọ́ni àgbà láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ yìí wọ́n ń jẹ̀bi lọ́pọ̀lọpọ̀ fún kíkùnà láti máa dìbò yan olùdíje tàbí ẹgbẹ́ tó wù wọ́n lákòókò ètò ìdìbò, tó sì jẹ́ wípé ojúṣe gbogbo ènìyàn ní gẹ́gẹ́ bí ọmọ ìlú láti kópa níbi ìlànà ètò ìṣèjọba àwarawa tètò ìdìbò tí ó sì jẹ́ ipa kan nínú rẹ̀ tó ṣe pàtàkì, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ wípé níṣe ni òun yóò lo àǹfààní náà láti pe àwọn onímọ̀ nínú àwùjọ níjà láti ṣe àyẹ̀wò ara wọn, nítorí wípé kò lẹ́tọ̀ọ́ láti máa fi ẹ̀dùn ọkàn hàn sí òfin tí ìjọba bá ṣe tí kò rọ̀ni lọ́rùn lópin ìgbà tí àwọn tọ́rọ̀ kàn ti dìbò lásìkò ètò ìdìbò yàn wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ìlànà ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà nílò àtúntò kí òye ètò ìjọba àwarawa lè yé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tí èyí sì nílò ìfọwọ́sowọ́pọ̀, ìṣèjọba gbangba làṣàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀, gíwá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì Ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹ́wọlé SAN sọ wípé ètò ẹ̀kọ́ kó ipa ribiribi tí ó jọjú nínú orílẹ̀-èdè yòówù tí wọ́n bá ti ń ṣe àmúlò ètò ìṣèjọba àwarawa, àti wípé láìsí ẹ̀kọ́ kò sí orílẹ̀-èdè. Ó yẹ kí àwọn ọmọ ìlú ní ìmọ̀ ẹ̀kọ́ dójú àmì ètí yóò lè mú kí wọ́n ní ìgboyà láti máa béèrè fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ aṣáájú wọn, léyìí tó sì jẹ́ wípé èyí ni yóò tún mú ìgbèrú bá ìfìdímúlẹ̀ ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè yòówù tí wọ́n bá ti ń ṣe àmúlò rẹ̀. Bákan náà ló jẹ́ kí ó di mímọ̀ nígbà tó ń dájú ọ̀rọ̀ rẹ̀ kọ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde wípé ètò ìkẹ́kọ̀ọ́jáde fúnra rẹ̀ ló ṣe àmì ìparí igun kan ní ẹ̀ka ètò ẹ̀kọ́, ṣùgbọ́n kí wọ́n má gbàgbé wípé ó tún jẹ́ ìbẹ̀rẹ̀ igun mìíràn, léyìí tó sì jẹ́ wípé àkókò ìgan ni àkókò láti bu ojú wẹ̀yìn kí wọ́n sì ronú lórí ọ̀nà wo ló tún kàn láti tọ̀, léyìí tó sì jẹ́ kí ó di mímọ̀ wípé kí wọ́n lo àwọn ọgbọ́n àti àwọn òye tó fi mọ́ ẹ̀kọ́ tó yingiri tí wọ́n ti rí gbà ní ilé ẹ̀kọ́ náà láti kó ipa ribiribi tó jọjú nínú ìdàgbàsókè àwùjọ wọn. Bákan náà ló rọ̀ wọ́n wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe dáwọ́lé ìrìn àjò nínú igun mìíràn nínú ìgbé ayé, òun rọ̀ wọ́n láti fi tinú tọkàn àti ìfẹ́ ẹ̀dá ọmọnìyàn sin orílẹ̀-èdè wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, tó sì ní wípé ẹ̀kọ́ tí wọ́n ti ní ló ti jẹ́ irinṣẹ́ kan pàtàkì fún wọn, eléyìí tí yóò mú wọn mọ kọ̀rọ̀kọ́ndú ohun tí ó ń jẹ́ ìdúróore àwùjọ, tó sì tún jẹ́ kí ó di mímọ̀ wípé níṣe ni kí wọ́n jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè àti ilé ẹ̀kọ́ wọn ní ibi yòówù tí wọ́n bá dá ẹsẹ̀ lé, léyìí tó sì jẹ́ kí ó di mímọ̀
wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ jáde náà tí wọ́n ti rí gbà ní kí wọ́n lọ mọ rírì rẹ̀ nítorí pé yóò mú ìgbèrú bá ìjẹ́ ènìyàn rere ọlọ́gbọ́n olóye nínú àwùjọ.